Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yìí náà máa tún ní Olédìkẹ́ ìfẹ́ olúwa ṣe o. À ń pọ̀rọ̀ yìí lówe ó láró nínú. Ẹ jọ kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kò kí ń ṣe lórí alábàáwú? Kí ló dé tó jẹ́ wípé ọ̀rọ̀ àwọn ọba wa òun lọ́wọ́ ń gbà bí ẹni gbagbá ọtí lórí social media? Àwọn ọmọ káàárọ̀ ojíire, kí ló ń ṣẹlẹ̀ sí wa? Gbogbo wa la gbọ́ nípa arákùnrin tàkasúfèèdè tí wọ́n ń pè ní ìlérí olúwa ìmọ́lẹ̀ Mohbad tó ṣaláìsí. Ǹjẹ́ kò jẹ́ ìyàlẹ́nu báyìí ohun tí à ń gbọ́ nípa ọmọ kan ṣoṣo tí gbogbo ènìyàn sọ wípé ó filẹ̀ sáyé pẹ̀lú ọba Elegushi? Ẹ jọ̀ọ́ kábíyèsí mo wólẹ̀ forí adé o, mi ò yájú sọ́ba o. Ṣé tòótọ́ ẹ̀yin lẹ ní ọmọ ni? Wọ́n lẹ̀yin lẹ ní ọmọ tí Mohbad filẹ̀ sáyé. Kábíyèsí, kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe rí tó fi di pé wọ́n pè yín sí rọ̀rọ̀ báyìí? Ibo lẹ gbà kọjá tí rọ̀rọ̀ yìí fi rẹ́ yín lára? Báwo ló ṣe jẹ́? Gbogbo ọmọ Yorùbá a fẹ́ mọ̀. Kábíyèsí, kí ló dé ẹ̀yin ọba wa? Ṣe bẹ́ẹ̀ yìí ni bàbá wa, kí ló dé tẹ̀ ń hùwà báyìí fún wa nílẹ̀ káàárọ̀ ojíire? À ń pariwo, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn, wọ́n ń pa ọmọdé, wọ́n ń pa àgbà, ìyà ń jẹ wá, ebi ń pa wá. Kò sí ìtẹ́bọ́ síta tẹ́wọ́ bá wa jà sí. Àfi kọ́ ṣàmà pè yín sáwọn ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. Nísìnyí a tún gbọ́ pé ọba wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn lọ kí Emefiele lẹ́wọ̀n. Wọ́n tún lẹ́yìn ní ọmọ tí Mohbad fi sáyé. Kábíyèsí, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ń wò wá, allegation eléyìí lára àwọn ọba ilẹ̀ Yorùbá mà ni wọ́n fi eléyìí kàn. Wọn ò bá lọ́ba politician. Ẹjẹ́ àjọ gbọ́ eléyìí. Ọlẹ́nu oníkànlá tí gbọ́kọ̀, ẹjẹ́ àgbọ̀ tí wọ́n sọ nípa orí adé ọba Elegushi, Saheed Elegushi. Ẹ bá wa gbọ́ tí wọ́n sọ nípa kábíyèsí wa o. Ó yá, à ń gbọ́. Ẹ̀jẹ̀ kí ló fàjẹ́ bó ṣe tẹ́ mi lọ́rùn? Sọ ní English pé ní yóò gbọ́ ìwé ìbò rárá. Ẹ bá wa sọ pé ní ọ̀sán. Ẹ̀gbọ́n kankan aláàbí ò sí sọ kankan. Before Mr. Olamilekan starts his own contribution, he is apologizing already to those who doesn't understand Yoruba that the best way he can express himself is through Yoruba language. He doesn't want to use English, so you guys doesn't misinterpret what he's saying. So please, house and those who doesn't understand Yoruba, pardon him as he speaks. Thank you. Ẹ máa ṣàlàyé fún wọn later. Ẹ máa ṣàlàyé. Yeah, I will show you. Bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ nílé, from day one. Mohbad, ó ti lọ sí DNA test ọmọ yẹn. Ṣé ẹgbẹ́ bá mi ṣí ẹ o? Àìbá wọn sí níbẹ̀ láìbá wọn dá sí. Ọ̀rọ̀ orí adé là ń sọ yìí. Ṣẹ́gẹ̀tì Mohbad ti lọ sí DNA test yẹn. Wọ́n dẹ̀ ti sọ fún wípé kò kí sọmọ ẹ̀. Ó wá bí wọ́n lẹ́rìí pé ta ló lọ́mọ. Ta ló lọ́mọ. Wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn kó tó di pé wọ́n kú nínú lẹ́kí tó kó wọn sí ṣòwò. Wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn. Bí àwọn Adélọ́wọ̀ jáde gbọ́ngbọ́n lélẹ̀ lọ́dọ̀ máa ń pè ní. Kí wọ́n tó lọ sí ṣòwò ni wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn. Bí Elegushi àti Wunmi gan ṣe mọ ara lélẹ̀. Ẹ mọ̀ wípé Naira Marley òun ta drug, ó ń gbé drug. Wọ́n dẹ̀ gbé fún àwọn Elegushi. Àwọn pẹ́sidẹ́ǹtì yẹn wọ́n ń gbé fún wọn. Àwọn Wunmi ọmọ Ìyábọ̀ gbogbo àwọn gẹ̀ẹ́sì yẹn, àwọn yẹn náà wọ́n bá wọn gbé, àwọn yẹn náà lọ máa gbé fún wọn. Wọ́n ti wá gbé Wunmi àti olóṣó fún ọba. Yóò bá ẹ̀ tí wá gbádùn ẹ̀ nígbà tó jẹ́ pé transformer ló mọ. Ó kéré ṣe dáadáa. Kéré ṣe dáadáa bẹ́rù. Ọba ti gbádùn ẹ̀ tán. Ó lọ lóyún kọ́ba. Jáde lóyún kọ́ba. Ó lọ láti ọba yẹn fún kábíyèsí tán. Ọ̀rọ̀ ti wá di pé kínní ó ti sọ fún ọba pé òun lóyún. Ó ti sọ fún ògbà àdúgbò òun lóyún. Ta ló fẹ́ gbóyún fún? Ó rí i pé ọmọ kékeré ni kò lọ gbóyún fún. Ó gbóyún fún Mohbad. Tí ọmọ Yorùbá
ọkùnrin ni kò ní síjà nítorí pé ìyá àjọkùnrin Adéwálé ni wọ́n sọ nítorí pé ó jẹ́ ọkùnrin ọba ìndẹ̀lẹ́ lèyí kò tí ì bímọ ọkùnrin kankan obìnrin gbogbo mẹ́. tẹ́ ẹ bá lọ wo press conference tí àwọn Elégùṣì ṣe ní amasmith tí wọ́n bí léèrè question yìí pé báwo ló ṣe fẹ́ ṣe tí àwọn ọmọ rẹ̀ bá dàgbà tí ò wá sọ́mọ ẹ̀kọ́kan nínú ipò ọba kí ló fẹ́ sọ ẹ̀mọ̀ kó sọ̀rọ̀ tílẹ̀ kún níbi ibẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò. ọ̀rọ̀ yẹn wá ló wá di wàhálà tí Mohbad àti Wùmí ti jọ ń fà nígbà tó tó dé ṣò wàhálà yẹn tó pọ̀ tí nígbà tí wọ́n parí ibi kan ti ń parọ́ fún yín tí wọ́n ti ń sọ yí pé Mohbad àti Primeboy ló ń jà irọ́ ni lóòótọ́ o ní wípé Prado yẹn gíláàsì ẹ̀fọ́ tó tọ́ the reason tí gíláàsì Prado dẹ̀ ń fọ́ ni wípé Mohbad fẹ́ fọ́ Wùmí létí Wùmí yẹ kí lọ́wọ́ Mohbad gbá gíláàsì àtẹ́lẹwọ́ ni kò kí ń ṣẹ̀ṣẹ̀ gíláàsì yẹn fọ́ báyìí bí gíláàsì yẹn ṣe fọ́ wọ́n ti mú kinní kó bẹ́ẹ̀ wọ́n ti mú Primeboy kú bẹ́ẹ̀ o àwọn sójà yẹn ti mú Primeboy kú lè bẹ́ẹ̀ wọ́n ti mú kó bẹ́ẹ̀ wọn ò tẹ̀ jẹ́ kó wọn àti Mohbad ìjẹ́jọ́ jà rárá ifo ìgbà tí gíláàsì fọ́ Primeboy ò sí bẹ́ẹ̀ wọ́n bá ti gíláàsì tó fọ́ Primeboy ò sí bẹ́ẹ̀ rárá wọ́n ti mú Primeboy kú níbẹ̀ nígbà tí wọ́n tó lọ sílé tí wọ́n dórí bíríìjì wọ́n lè fẹ́ lé wọn jábọ́ lọ́wọ́ tí Wùmí kó jábọ́ láti inú mọ́tò wọ́n fẹ́ jọmọ sí inú mi. Ìgbà tí wọ́n délé ìjà yẹn tó kọ̀ǹtínú rẹ̀. wọ́n fẹ́ sọmọ sómi. kábíyèsí. Ìgbà tí ìjà yẹn kọ̀ǹtínú bí wọ́n ṣe délé. ọ̀rọ̀ yẹn ti di wàhálà láàrin wọn wọ́n ti gbóòpọ̀ ara wọn. ẹni tó fún tó dé ilé àgbo wà bẹ́ẹ̀ òun ti kúrò ní. ó jọ olóòótọ́ o. nínú ọjọ́ àrùn ọjọ́ kejì lọ́jọ́ Monday tóun débẹ̀. a ní Mohbad dà wọ́n sọ fún pé Mohbad ń sún lọ́wọ́ pé kò lè yọjú sí Mohbad. àwọn aṣọ yìí tó gé o a nídìí nọ́ọ̀sì tó máa bá wa tọ́jú Mohbad. òun pe nọ́ọ̀sì tó ní nọ́mbà rẹ̀ ò lọ ó wá dúrọ̀pù nọ́mbà nọ́ọ̀sì fún wọn igbó yẹn pé ó ti kúrò bẹ́ẹ̀ kí ṣe spẹ́ndì ló pe nọ́ọ̀sì fúnra wọn ni wọ́n pè òun ló fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì òun ló fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì yẹn igbóyà ẹ pè láì ó dẹ̀ fi nọ́mbà lẹ ó kúrò bẹ́ẹ̀ bọ̀ witness Mohbad ti kú látọjọ́ Monday tí wọ́n parọ́ fún wa wípé jọ Tuesday ni ìyá Mohbad right. ẹ̀yin ìyá yìí bàbá ṣe ti gbọ́ ẹjọ́ ṣé ẹ ti gbọ́ ẹjọ́ why tó jẹ́ pé àwọn ọba wa àwọn bàbá wa ni wọ́n fi allegation kàn àwọn kan ní kí ló kàn yín níbẹ̀ kí ni ọkàn yìí tó bàbá sọ́ọ̀sì wá ní Yorùbá king kí ló ṣẹlẹ̀ ta ló pa Mohbad ẹ wò gbà tọ́mọ yẹn kú èèyàn tí ò gbọ́ hip hop rárá ó fìlì ẹ̀ wípé yes ìmọ́lẹ̀ ó kú so débi tí ọkọ bá sọ pé ẹ ṣe lè jẹ́ bí ọ̀rọ̀ Yorùbá nation ni ọmọ Yorùbá ògo ilẹ̀ Yorùbá kan ló kú tá à ń sọ nípa ẹ̀ ọmọ tó tún wá fi sáyé òun ló tún wá sọ pé àwọn bàbá ilẹ̀ Yorùbá kan ló lọ́mọ yẹn kí ló ń ṣẹlẹ̀ gan-an kábíyèsí kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kí ìrùkẹ̀rẹ̀ jẹjẹjẹjẹjẹ kó dokiri o èmi ò yájú sọ́ba mi ò bú yọ o mi ò bẹ́ẹ̀ bú o ìbéèrè ní kábíyèsí bówó ló ṣe jẹ́ tó fi jẹ́ pẹ̀yìn lọ́ọ́ falugation ikọ̀ àfẹ́mọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dẹ̀yà tí Wùmí pọ̀ àbí ẹ̀ mọ̀ pé ọ̀fẹ́sì burúkú ni kí wọ́n pe orí adé sí irú nǹkan báyìí ẹ̀gbọ́n wo ni Mohbad fẹ́ fọ́ Wùmí létí nínú mọ́tò Wùmí yẹ ọwọ́ Mohbad ba glass òun lè gbò tí wọ́n sọ wípé ọwọ́ ọmọ yẹn bleed wọ́n ní to the extent wípé ẹ ṣàfetí ara yín gbọ́ bóyá kí dẹ̀ tún play kẹ́ gbọ́ wọ́n ní Mohbad fẹ́ sọ ọmọ sínú odò ṣé ìgbà tí Wùmí jẹ́wọ́ fún ni wípé kábíyèsí ló lọ́mọ
ló ṣe fẹ́ sọ ọmọ yẹn sódò ni àbí kí ló ń ṣẹlẹ̀? I don't get it. Lady K ò get àárín yẹn dáadáa. Mi ò get ẹ̀, kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire? Ẹ̀sín ni gbogbo eléyìí jẹ́. Àwọn Igbo á fi yín ṣẹ̀sín, àwọn Sẹ́ríkí á máa fi yín ṣe ẹ̀sín. Wípé you see, ọtútù ti drag kan nínú àwọn Yorùbá king. Wọ́n wá drag yín síbi tó dáa. Wọ́n drag yín wípé yes, bàbá ni yín, ẹ jà fáwọn èèyàn. Wọ́n wá drag yín lórí ọmọ Mohbad. Kábíyèsí, èmi fẹ́ bìlífù pé irọ́ ni wọ́n pamọ́ yín. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí, ẹ bá mi ṣí ètò yìí. Because ọ̀rọ̀ ikú Mohbad ṣì ń dùn èèyàn títí di ọ̀la. Èèyàn tó bá gbọ́ orin Mohbad nígbà tí Mohbad kú tán ni a lot of people bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin ẹ̀. Kò sí bẹ́ẹ̀ ṣe máa wá gbọ́ orin ọmọ yẹn nígbà tó kú tán tí ẹ̀ ní tara abiyamọ, tí ẹ̀ ní sunkún. Wípé ṣe irú ọmọ ológo báyìí ni wọ́n jẹ́ ká pàdánù nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọmọ tó yẹ kí àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kí wọ́n máa gé ní tálẹ́ǹtì ẹ̀bùn orin kíkọ lára ẹ̀. Òun ni Mohbad. Wọ́n dẹ̀ waste life ọmọ yẹn just like that. Kábíyèsí, kí ló ṣẹlẹ̀? Ọba Elegushi, ọba wa Saheed Elegushi, kí ló dé? Ẹ̀yin ìyá yìí bàbá tẹ́ wo bí opinion títí yẹn bá mi kọ sí comment section. Ọ̀rọ̀ ti pèsè jẹ. Ọ̀rọ̀ ṣe kí ni ó pèsè jẹ. Ọ̀rọ̀ náà sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Ìsọ́nì kò ṣeé pọ́nlá. Iyọ̀ ní kò ṣeé tú dànù. Ẹ̀rí pé wá lẹ́tíkẹ́ ó lágbára yéye. Ó ká màmá. Ẹ bá wa share opinion títí yín náà. Lágbára Ọlọ́run, gbogbo ojú tó wo fídíò mi tó share iná ọmọ ò ní jó yín. Ayé ò ní pa ọmọ ológo yín, ẹ̀ ní sọ ògo nù. Ògo ńlá ni Mohbad tó sọnù nílẹ̀ Yorùbá. Ògo ńlá ni ìmọ́lẹ̀ tó kú yẹn. Ohun tó wá burú jáì ni wípé wọ́n wá padà sọ wípé ẹ gbọ́, kìí ṣe bí mo sọ, wípé kábíyèsí ló lọ́mọ Mohbad. Báwo la ṣe fẹ́ rí justice for Mohbad? Ó ní iye ọjọ́ ta fi pariwo lórí internet, we want justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. Are we going to see the justice? Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yẹn, yìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ jẹ́ kí n tún play ẹ̀ fún yín kẹ́ gbọ́. Ẹ gbọ́ nǹkan tí ẹni tó sọ̀rọ̀ nínú fídíò yẹn, ẹ gbọ́ ohun tó sọ káràdọ̀. Before Mr. Olamilekan starts his own contribution, he is apologizing already to those who doesn't understand Yoruba, that the best way he can express himself is through Yoruba language. He doesn't want to use English, so you guys doesn't misinterpret what he's saying. So please, house and those who doesn't understand Yoruba, pardon him as he speaks. Thank you. Hey. Yeah, I will show you. Bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ from day one. Mohbad ó ti lọ sí DNA test. Ṣé ẹ gbọ́ o, èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé? Ó ti lọ sí DNA test kan rẹ̀. Ṣẹ̀gẹ̀t Mohbad ti lọ sí DNA test yẹn. Wọ́n dẹ̀ ti sọ fún wípé kò kí sọmọ ẹ̀. Ó wá bí wọ́n bẹ̀rẹ̀ pé ta ló gbọ́ wọn. Ta ló lọ mọ́. Wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn kó tó di pé wọ́n kú nínú lẹ́kì kan kó lọ sí ṣòó. Wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn ní ọ̀wọ́ àdéhùn ìjáde tí ó gbọ́ra létè lọ́dà máa ń pè ní. Kí wọ́n tó lọ sí ṣòó, wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn. Bí Elegushi àti Wunmi bí wọ́n ṣe mọ ara lélẹ̀. Ẹ mọ̀ wípé Naira Marley òun ta. Ẹ máa gbọ́ allegation burúkú tó fi ń kọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá o. Àwọn Elegushi, àwọn pírẹsidẹ́ǹtì yẹn, wọ́n gbé fún wọn. Àwọn Wunmi, ọmọ Ìyábọ̀, gbogbo àwọn gẹ̀ẹ́sì yẹn, àwọn yẹn náà wọ́n bá wọn gbé, àwọn yẹn náà wọ́n gbé fún wọn. Wọ́n ti wá gbé Wunmi àṣẹ olóṣó fún ọba. Yóò bá ẹ̀ tí wàá gbádùn ẹ̀. Ló bá tán. Jẹ́ pé transformer ló mọ. Ṣé ẹ gbọ́? Eré ṣe dáadáa bẹ́rù. Ọba
bá ti gbájú ẹ̀ tán ká lọ lóyún kọ́ba gbàgbé lóyún kọ́ba ó lọ láti ọba yẹn fún kábíyèsí tó tún gbé wa lọ yìí. ọ̀rọ̀ ti wá di pé kínní ó ti sọ fún ọba pé òun lóyún ó ti sọ fún òun gbàgbé pé òun lóyún ta ló fẹ́ gbóyún fún ó wèé pé ọmọ kékeré ni kò lọ gbóyún fún ó gbóyún fún báàjì. tí ọmọ Yorùbá lọ jẹ́ ọkùnrin ni kò ní sí dà nítorí pé ìyá àjọkùnrin Adéwálé ni wọ́n sọ. Adéwálé ọmọ Mohbad. kò tí ì bímọ ọkùnrin kankan obìnrin gbogbo mẹ́. ó wà lórí live short video. tí wọ́n bí léèrè question yìí pé báwo ló ṣe fẹ́ ṣe tí àwọn ọmọ rẹ̀ bá dàgbà tí ò wá sọ́mọ ẹ̀ kankan nínú ipò ọba kí ló fẹ́ sọ. ẹ mọ̀ bó sọ̀rọ̀ tílẹ̀ kún níbi ibẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò. ọ̀rọ̀ yẹn wá ló wá di wàhálà tí Mohbad àti Wùmí ti jọ ń fà nígbà tó tún dé ṣò wàhálà yẹn tún pọ̀ tí nígbà tí wọ́n parí. ṣé gbọ́ o. ibi tí wọ́n ti ń parọ́ fún yín tí wọ́n ti ń sọ yín pé Mohbad àti Primeboy ló ń jà irọ́ ni. lóòótọ́ ó ní rí pé pàdó yẹn gíláàsì ẹ̀fọ́ tó tọ́ the reason tí gíláàsì pàdó dẹ̀ ń fọ́ ni pé Mohbad fẹ́ fọ́ Wùmí létí. ṣé gbọ́. Wùmí yẹ kí ló wọ Mohbad gbá gíláàsì àtẹ́lẹwọ́ ni kò kí ń ṣẹ̀ṣẹ̀. Gíláàsì yẹn fọ́ tó ìbí gíláàsì yẹn ṣe fọ́. wọ́n ti mú kinní kó bẹ́ẹ̀ wọ́n ti mú Primeboy kó bẹ́ẹ̀ o àwọn sójà yẹn ti mú Primeboy kó lè bẹ́ẹ̀. wọ́n ti mú kó bẹ́ẹ̀ wọn ò tẹ̀ jẹ́ kó wọn àti Mohbad ìjẹ́jọ́ jà rárá. ìfún ìgbà tí gíláàsì fọ́ Primeboy ò sí bẹ́ẹ̀. wọ́n bá ti gíláàsì tó fọ́ Primeboy ò sí bẹ́ẹ̀ rárá wọ́n ti mú Primeboy kó níbẹ̀. nígbà tí wọ́n tó lọ sílé tí wọ́n dórí bíríìjì wọ́n lè fẹ́ lé wọn jábọ́ lọ́wọ́ fẹ́ ti Wùmí kó jábọ́ láti inú mọ́tò ó fẹ́ jọmọ sí inú omi. ó fẹ́ jọmọ sínú omi. wọ́n délé ìjà yẹn tó kọ̀ǹtínú nílé. òun ló fi yá mútù bọ̀bọ̀ yẹn lálẹ́ ẹjọ́ yẹn. ìjà yẹn kọ̀ǹtínú bí wọ́n ṣe délé. ọ̀rọ̀ yẹn ti di wàhálà láàrin wọn wọ́n ti gbókò ara wọn. ẹni tó fún tó dé ilé àbúwà bẹ́ẹ̀ òun ti kúrò ní. ó jọ olóòótọ́ o. nígbà ọjọ́ àròjọ kejì lọ́jọ́ Monday tóun débẹ̀. a ní Mohbad dà wọ́n sọ fún pé Mohbad ń sùn lọ́wọ́. pé kò lè yọjú sí Mohbad. àwọn wá sọ pé òkè o a nídìí nọ́ọ̀sì tó máa bá wa tọ́jú Mohbad. òun pe nọ́ọ̀sì tó ní onínọ́mbà rẹ̀ ò lọ ó wá dúrọ̀pù nọ́mbà nọ́ọ̀sì fún wọn igbó yẹn pé ó ti kúrò bẹ́ẹ̀ kì í ṣe spẹ́ndì ló pe nọ́ọ̀sì fúnra wọn ni wọ́n pè òun ló fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì. òun ló fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì yẹn igbóyà ẹ pè é. báyìí ó dẹ̀ fi nọ́mbà lẹ ó kúrò bẹ́ẹ̀ tó. wíìtìsì Mohbad ti kú látọjọ́ Monday. ṣé gbọ́. tí wọ́n parọ́ fún wa wípé jọ Tuesday ni ìyá Mohbad right. gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá ṣe ti gbọ́ báyìí opinion ti ti yín lórí ọ̀rọ̀ Mohbad gbogbo wa ṣàlàjọ pariwo justice for Mohbad justice for Mohbad àdẹ̀ tí wọ́n lè gbọ́ orú nǹkan bàtàbàtà báyìí ká má gbé wá sétí gbọ́ wa tuntun tó tún jáde nìyẹn o tó tún trend lọ́wọ́ báyìí wọ́n ní kọ́nú àwọn kábíyèsí àwọn bàbá wa ló lọ́mọ wọ́n ní kódà Mohbad fẹ́ sọmọ sódò ó fẹ́ sọ ìyàwó náà sórí third mainland bridge pé ó ṣe ìtọ́ fún mi kó tó di pé wọ́n kóra wọn délé alẹ́ ẹjọ́ yẹn náà ni Mohbad jáde láyé o àtijọ́ yẹn náà ni wọ́n ti rí Mohbad mọ́ o ẹ̀yin èèyàn ìkọ́ńkọ́ lẹ̀ Yorùbá o it is well with us ẹ jọ̀ọ́ èyí tẹ́ bá wò mí fúngbà àkọ́kọ́ ẹ subscribe kẹ́ bá mi share ẹ tọ notification bell yín ẹ má wàá gbàgbé gbogbo àwọn product tá a ta lórí ìkànnì yìí manpower jẹ̀díjẹ̀dí àti diabetes high blood pressure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi we have different type of apps tá a ta lórí platform yìí tẹ́ bá ti pe WhatsApp number mi máa fún yín phone number ẹni tó tà ẹ pè kẹ́ order fún titi yín àwọn best product in town orí platform Lady K lẹ ti lè rí ìbàjẹ́ body cream náà ni orí platform Lady K ìbàjẹ́ hotel
tó wà pa tó gbáski orí platform Lady K náà ni. Ìbádẹ́jẹ́ ṣe lẹ fẹ́ ṣe owó ránṣẹ́ sí Nàìjíríà láti Canada America exchange rate tó wà pa orí platform Lady K náà ni. Ohun tó dá orí platform èmi ọmọ yìí olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa aṣọ náà lẹ ti máa rí ẹ ṣeun gan. Ẹ má gbàgbé o ẹ pè mí o bàbá mi tí kọ́ yín ire o.